Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Bí a ṣe gbọ́, a gbọ́ wípé ilé actress Mercy Adeoti ilé wọn jóná. Alhaja Mercy Adeoti. And a bá wọn kẹ́dùn lórí ọ̀rọ̀ yìí torí a mọ̀ pé ilé ọba tó jó ẹwà ló bù sí. Nǹkan tí Ọlọ́run ló máa ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀. A dúpẹ́ pé Ọlọ́run dá ẹ̀mí wọn sí tó jẹ́ pé wọn ò jóná mọ́ inú ilé. Ẹ̀yin èèyàn lé. Nǹkan tí kò yé mi lórí ọ̀rọ̀ ilé tó jóná yìí ni pé kí ló dé tó yẹ pé àwọn èèyàn máa ń mú àtàmọ́ mátàmọ́. Ilé èèyàn jóná, ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìyálé wípé kó fọkọ sílẹ̀ o. Bóyá orí ìyálé ló mú, kí ló fa gbogbo kọ́ntọ̀kọ̀ntọ̀ yẹn? Ṣé àwọn ọ̀rọ̀ tó yẹ kí ẹ máa sọ ní ìsìn nìyẹn? Ẹni yìí, Alhaji Kazeem, wọ́n ti sọ fún yín pé àwọn àti ìyàwó àwọn ò jà. Kí wá ló dé tó jẹ́ pé àwọn nǹkan tó bá ti ṣẹlẹ̀, ẹ máa mú nǹkan mọ́ nǹkan, ẹ máa fi sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí ò bọ́ sí ẹ máa sọ. Mo rí comment kan téèyàn kan ní ó jẹ́ rọra fi ọkọ ẹ̀ sílẹ̀. Bóyá ó ti lọ jáde ni, bóyá òun ló rán àwọn èèyàn pé kán wá ṣáná sínú ilé. Kí ló dé ẹ̀yin èèyàn lé? Kí ló dé? Báwo lèèyàn ṣe máa sọ irú ọ̀rọ̀ báyẹn? Ṣé ẹ fẹ́ dájà sílẹ̀ láàárín ìyálé àti ìyàwó ni àbí láàárín ọkọ àti ìyálé? Kí ló kan ìyálé pẹ̀lú pé ilé actress Mercy jóná? Kí ló kan ìyálé pẹ̀lú ẹ̀? And ṣé ìdùnnú Mercy Adeoti ni pé kí ilé àwọn jóná ni? Irú nǹkan báyìí kò sí ẹni tí ò lè ṣẹlẹ̀ sí o. Kò sí ẹni tí ò lè ṣẹlẹ̀ sí. Nǹkan tí actress Mercy need nísìn ni àdúrà àti ọ̀rọ̀ ìtùnú. Kì í ṣe pé kí ẹ máa sọ̀rọ̀ tó yẹ pé ó máa mú àròkàn àti ẹkún jáde. Kí ló dé? Ẹ fi àwọn people yìí sílẹ̀ náà. Ẹ ti ń sọ̀rọ̀ wọn ní ìsìn over 3 years. Lẹ ti wà lẹ́nu ọ̀rọ̀ actress yìí àtọkọ ẹ̀. Alhaji fẹ́ Mercy Aigbe ni. Wọ́n dẹ̀ ní Muslim làwọn. Ẹ̀sìn àwọn gbà káwọn ní ìyàwó kejì. Wọ́n dẹ̀ ní àwọn àti ìyálé àwọn ò jà. So kí wá ló dé tó yẹ pé ẹ máa drag wọn everyday lórí social media? Ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ burúkú nípa Mercy Aigbe. Ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ burúkú nípa Alhaji Kazeem. Ẹ fi wọ́n sílẹ̀ náà. Enough is enough. Nǹkan tó tiẹ̀ wá mú mi jáde ni pé ilé èèyàn jóná ẹ wá ń sọ̀rọ̀ burúkú. Kí ló dé? Ṣé ìlànà ló rán àwọn èèyàn pé kán wá ṣáná sílé Mercy Aigbe ni? Àbí ṣé irú nǹkan báyìí ò ń ṣẹlẹ̀ ni? Ilé jíjóná kì í ṣe nǹkan tó yẹ pé èèyàn plan náà. Anytime ni irú nǹkan báyìí lè ṣẹlẹ̀. Àdúrà wa ò ní pé ká má rí irú nǹkan báyìí kó máa ṣẹlẹ̀ sí wa. Yàtọ̀ sí yẹn, ó yẹ ká máa bá wọn dúpẹ́ pé kò sí èèyàn kankan tí iná jó mọ́ inú ilé yẹn ni. Kẹ̀dẹ̀ máa fi àdúrà kẹ́ máa fi ran Mercy Aigbe lọ́wọ́. Lóòótọ́ fíìmù wọn ń jáde, wọ́n ń polówó ẹ̀. Èyí tó yẹ pé wọ́n ló máa jáde ní on the December 20. A bá wọn kẹ́dùn gidigidi gan ni. Mercy Aigbe Adeoti àti Alhaji Kazeem Adeoti. Mashola Gist TV ó bá yín kẹ́dùn lórí ilé owó multi-millionaire èyí tó jẹ́ pé ẹ pàdánù. Èmi mọ̀ pé Ọlọ́run Elédùmarè ó máa kọ́ ilé míì fún yín ní agbára Ọlọ́run torí pé wọ́n ní gbogbo dúkìá tó wà nínú ilé yìí. Wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ló jóná. Ọlọ́run á pèsè fún yín. Wọ́n ní ilé ọba tó jó ẹwà ló bù sí. I am very sorry for this and I know that God Almighty will build another house for you in the name of Jesus. Ní agbára Ọlọ́run á kọ́ ilé míì fún yín. Ilé tó jẹ́ pé ó máa ju èyí tó jóná yìí lọ
ni Ọlọ́run máa kọ fún yín. A dúpẹ́ ẹ̀mí wípé ẹ̀mí yín wà. Wọ́n ní tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ. Ọlọ́run á ṣe nǹkan tó ṣẹlẹ̀ yìí ní òpin. Àní rí irú ẹ̀ mọ́ ní agbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ẹ máa bá mi fi àdúrà ran àwọn fámílì yìí lọ́wọ́ ní àsìkò yìí. Wọn ò ní ìdí ọ̀rọ̀ ìbànújẹ́ ní àsìkò yìí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o. Àmọ́ ọ̀rọ̀ yìí wá láti ilé-iṣẹ́ Mashola Gist TV. Please share this video, like and subscribe. God bless you all.